òbí kọ́ ló fẹ́ gbèkó lọ́wọ́ yín, ẹ̀yin ni kẹ́ ẹ yára yín wò. Ìyanu ni fọ́pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n rérò rẹpẹtẹ lẹ́yìn Peter Obi tó ń dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ Labour. Bẹ́ẹ̀ làwọn èrò náà kì í ṣèrò lásán o, àwọn ọ̀dọ́ ló pọ̀ jù nínú wọn. Kí lòbí ń wá nílẹ̀ Yorùbá? Báwo lòbí ṣe lè rérò báyìí nílẹ̀ Yorùbá? Àwọn ìbéèrè tí wọ́n ń bira wọn nìyẹn. Ohun tí ò yá àwọn èèyàn yìí ni pé kì í ṣe nítorí òbí gan làwọn ọmọ yìí ṣe ń jáde. Òbí kan dàbí sábàbí lásán ni. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti wà nílé látọjọ́ yìí tí wọn ò lọ síléèwé, àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kàwé jáde láti bí ọdún 2, 3, 4 tí wọn ò ríṣẹ́ kankan fi ṣe, àwọn ọ̀dọ́ táwọn náà rí ipá àwọn olóṣèlú Nàìjíríà ń ba ayé àwọn jẹ́, tí wọ́n sì mọ̀ pé bò tó ń bọ̀ yìí náà wọ́n tún fẹ́ẹ́ fi bà wọ́n láyé jẹ́ ni. Àwọn ni wọ́n jáde tí wọ́n ń tẹ̀lé Òbí kiri. Kì í ṣe pé wọ́n nígbàgbọ́ póbí ni yóò káwọn délẹ̀ ìlérí, ṣùgbọ́n wọn ò fẹ́ káwọn olóṣèlú tí wọ́n ti ń gbórúkọ wọn látọjọ́ yìí, tí wọ́n ti lérí fún wọn títí ṣùgbọ́n tí wọn ò mú ìlérí náà ṣẹ tún padà wàá máa ṣàkóso ayé wọn fọ́dún 4 tàbí jù bẹ́ẹ̀ lọ ni. Ohun tí wọ́n ṣe ń tú jáde nìyí. Kì í ṣe póbí ni wọ́n ń torí ẹ̀ jáde, ṣùgbọ́n wọ́n ròbí bíi sábàbí àwọn olóṣèlú tó bá wà ní Nàìjíríà tó bá sì fẹ́ sòótọ́ ọ̀rọ̀ yóò mọ̀ páwọn ọmọ yìí ò lẹ́bi kankan lóòótọ́. Àbí kí lẹ̀bi wọn? Ìjọba wo ló ń ro tàwọn ọmọ yìí mọ́ tiwọn? Yàtọ̀ sí kí wọ́n kàn wá sórí rédíò àti tẹlifíṣàn pẹ̀lú ẹ̀rọ ayélujára, kí wọ́n máa dínran róbó, kí wọ́n máa parọ́ páwọn ṣègbà àwọn ṣàwo, nígbà táwọn ọ̀dọ́ tí wọ́n ń sọ pé wọ́n ṣe nǹkan fún yìí mọ̀ pé wọn ò ṣe kinní kan fáwọn. Bẹ́ẹ̀ bá fẹ́ fẹsẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí múlẹ̀ kó sì pẹ́ títí inú dàgbàsókè, àwọn ọ̀dọ́ wa la kọ́kọ́ gbọ́dọ̀ táyé wọn ṣe, nítorí ńgbà táwọn tó ń ṣèjọba yìí bá darúgbó tán, àwọn ọ̀dọ́ yìí ni yóò lè dìde láti tún nǹkan wọn ṣe. Níbi gbogbo tí nǹkan bá ti lọ bó ṣe yẹ kó lọ, àwọn ọ̀dọ́ ní ṣáájú ètò ìdàgbàsókè, nítorí àwọn lágbára ọ̀dọ́, wọ́n léegun, wọ́n sì lè ṣiṣẹ́ kárakára jà àwọn àgbàlagbà lọ. Orílẹ̀-èdè yòówù tó bá ti fọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀ tàfàlà, àwọn ọ̀dọ́ yìí náà ni ó forílẹ̀-èdè náà tàfàlà tó bá dọ̀la. Ohun táwọn olóṣèlú yìí àtàwọn tí wọ́n ń ṣàkóso ilẹ̀ wa ń ṣe fún wa tí ò dáa nìyẹn. Wọn ò kọjọ́ ọ̀la àwọn ọmọ yìí sí kinní kan. Bí kinní kan bá wà táwọn olóṣèlú wa ń káwọn ọ̀dọ́ yìí, ọ̀nà láti wówó òjijì ni. Nígbà tó jẹ́ báwọn náà ti dolóṣèlú wọn ti dolówó lójijì, ẹ̀kọ́ tí wọ́n sì fi ń káwọn ọ̀dọ́ wa nìyẹn. Torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé kò yẹ kó sáriwo páwọn ọ̀dọ́ ń tẹ̀lé Peter Obi, àgàgà àwọn ọ̀dọ́ ńlẹ̀ Yorùbá yìí, níbi táwọn olóṣèlú wa sún wọn dé ni. Bí wọ́n bá fẹ́ kí nǹkan yí padà, wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa. Wọ́n ò mú táwọn ọ̀dọ́ yìí rò. Wọn ò ní kàn máa lọ jókòó sábùjá káwọn máa jayé ọba, káwọn ọ̀dọ́ yìí máa yíràánú ìṣẹ́ àtòṣì tiwọn. Ẹ fà àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá yìí sílẹ̀ o. Ẹ yé rojọ́ wọn káàkiri. Báwọn olóṣèlú náà bá fẹ́ káwọn ọ̀dọ́ máa rọ́tẹ̀ láwọn lẹ́yìn, yàtọ̀ sáwọn àgbèrò àti tọ́ọ̀gì nìkan, àwọn náà gbọ́dọ̀ ṣe dáadáa fáwọn ọ̀dọ́ yìí kí wọ́n ronú ọ̀nà tí wọ́n ó fi táyé wọn ṣe. Kò jù bẹ́ẹ̀ lọ o. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.